olùṣòro kéje mi wí bá láàrí sí Jésù láyé rẹ ṣòro rẹ pọ̀. Bẹ́ẹ̀ni wípé láàrí sí Jésù nínú ayé rẹ wọ́n jẹ́ àjòjì sí ọ̀rọ̀ ìran lọ̀tọ̀ Ísírẹ́lì Ọlọ́run yà sọ́tọ̀. Wọ́n jẹ́ aláìnírètí. Kò jẹ́ pé wẹ́ẹ̀ ló pa àtòpín nínú májẹ̀mú Ọlọ́run ní pẹ̀lú ìran lọ̀tọ̀ Ísírẹ́lì. Kọ́ bá mọ̀ yí ọ ayé ti yà o kí Ọlọ́run ti dá àwọn ènìyàn kọ̀ọ̀kan ti pọ̀ sí kẹ́tì yà mọ̀ pé Ábúráhámù jáde lọ́tọ̀. Ó dẹ̀ mú ìlérí májẹ̀mú ó mú kọ Ábúráhámù. Ibẹ̀ ni òràn Ísírẹ́lì kọ́ ẹ gbọ́ ni ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Wọ́n rí di ọlọ́tọ̀ wọ́n di ènìyàn májẹ̀mú nípasẹ̀ òràn ni láì ti mú Jésù kíkété ráyé lónìí. Ọ̀ní bá ti fẹ́ di ọmọ Ọlọ́run ọ̀ní bá fẹ́ di àjùmọ̀jogún pẹ̀lú Kristi ni lóòràn Ábúráhámù ni káàdì mójúrí wa nípa tẹ̀mí irú ọ̀ní bá ọ gbúdọ̀ gba Jésù sínú ayé rẹ̀ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Èyí ni a túmọ̀ sí wípé ọ fẹ́ gba ọ̀dọ̀ Jésù ọmọ bíbí kan ṣoṣo k'Ọlọ́run mú kó ráyé ọ fẹ́ gba ipasẹ̀ rẹ̀ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè. Ìwọ náà rí yọ àwọn olóníbà nìwí gẹ́gẹ́ bí ibi kan ti jáde á gẹ́gẹ́ bí ẹ̀sìn kan bá láyé bóyá kan bá lọ èèyàn òbí rẹ àbí kan bá pàdé níbikíbi kan lọ lórílẹ̀‐èdè àgbáyé wọ́n láì rí Jésù wọ́n sì wọlé problem. Bóyá wíwọ́n ló ní òwí ìṣòro kẹ̀ nínú ayé rẹ láì sí Jésù ó kọjá nǹkan mójú rí ọ̀pọ̀ yíyé ṣùgbọ́n kí mi rọra mẹ́rùnba mẹ́jọ péré nínú rẹ̀. Láàrí sí Jésù nínú ayé rẹ kò ti dòkú bámúbámú nípa ẹ̀ṣẹ̀ nípa tẹ̀mí o dòkú òkú bámbà òkú bámúbámú o ti kú tí láàrí sí Jésù nínú ayé rẹ. Wèé kó bá jẹ́ pé o ti kú wèé báwo ló ṣe arójú kò á mú àwọn òmí bá àbí kò á létí kò á máa gbọ́ mi. Ànímọ́ yọ ní kẹ́ lọ lẹ́gbẹ̀ẹ́ títì kẹ́ lọ kẹ́ rìn kẹ́ wa mọ́tò kẹ́ jẹun kẹ́ nínú ipò gan ṣùgbọ́n ó ti kú sínú irú èyí la pè ní òkú rògùrò. Kó bá túmọ̀ sí Jésù nínú ayé rẹ ó dòkú o nípa tẹ̀mí. Èkejì ni pé láì sí Jésù nínú ayé rẹ wẹ́ lábẹ́ òjẹgàba ayé kọ́ bá wí ayé ó yí ọ ọmọ kàyé jẹ́ ayé ẹ̀mí búburú èèyàn lè ṣe òjẹgàba lórí ayé rẹ. Láàrí sí Jésù náà wẹ́ lábẹ́ òjẹgàba amúnisìn ní Sátánì òun la kóni lérú kó tètè dáyé. Kó bá wo Éfésù orí 2 ẹsẹ̀ 2 níbẹ̀ ọmọ ẹ̀rù bá ọ wẹ̀ lábẹ́ òjẹgàba Sátánì. Kó bá dẹ̀ wo Éfésù nínà orí 2 ẹsẹ̀ 3 wàá rí ìṣòro kẹrin nínú ayé rẹ wàá rí níbẹ̀. Òun ni wípé wẹ̀ lábẹ́ òjẹgàba ẹran ọ̀ra òun lẹ́ran ra ní mú tì ọ́ lògbàmúrìn kọ́ fẹ́ ṣe á tì ọ́ ṣiṣẹ́ wà á dẹ̀ kó ká àbámọ̀ wà á kó sẹ́run. Wẹ́ léyìn orin báà ni o níbi kan ti tọ́jú ẹlẹ́hàn kò ti mú aṣọ péńpé kò mí roko ọba ọ jẹ́bi kì í ẹran ọ̀ra kò tì ọ́ dé torí pé èsì Jésù nínú ayé rẹ ni olórúmú ṣeun kò tí ọ̀rẹ́ bọ́ ṣọ̀ọ̀lọ̀. Ìṣòro òmùrìn ni pé
láàrí sí Jésù nínú ayé rẹ, wọ́n jẹ́ ọmọbìnrin kẹ́ lábẹ́ ìbínú Ọlọ́run. Éfésù kejì orí kejì, Éfésù orí kejì ẹsẹ̀ kẹta ó wí báyìí, wẹ̀ lábẹ́ ìbínú Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọbìnrin. Láàrí sí Jésù nínú ayé rẹ, ọ̀rọ̀ àṣòro kẹ́ níbẹ̀ ni pé kàn bá kàn wọ́ ṣá ọ̀n nìní ẹ̀kan gbọ́n rè òṣòro ẹ̀ ni pé èdè Kristi òṣòro ńláńlá gan lè yé ni ọyọ́ mọ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹfà lè yé ni pé láì sí Jésù nínú ayé rẹ wọ́n lé Jésù kọ́ bá wọ̀ ọ̀nìyàn lé Jésù nígbà pé wọ́n wọ̀ ọ̀nìyàn tòṣì nígbà kan wọ́ ọ̀nìyàn ẹnu kankan jámọ́ nkankan. Láì sí Jésù nínú ayé rẹ ìṣòro keje ni pé wọ́n lù rètí Jésù ni òun ní ọ̀nà kó lọ sí ibi ìyè ayérayé. Òun ló mú wíwà fúnra ara rẹ̀ o, èmi lọ̀nà àtọ̀títọ́ àti ìyè. Ẹnìkan ni kò bá fẹ́ àsọ̀dọ̀ bàbá yọ gbọ́dọ̀ wá lópasẹ̀ òun. Láì sí Jésù nínú ayé rẹ wé lùrètí o, lùrètí pin torí pé lùgbà kan bá ti kú bá kàn ṣòdájọ́ rẹ sálàgbà wí ká gbà á kò lọ ewu ọ̀run àpáàdì. Láì sí Jésù kò kárí ẹ̀ ní pé ẹ̀san Ọlọ́run nínú ayé rẹ̀. Éfésù ní orí kejì ẹsẹ̀ kejìlá kọ́ bá dẹ̀ ti mọ̀ lọ́lọ́run nínú ayé rẹ̀ ogun ayé ògbàkógbà ní yóò gbé ọmọ o ní yóò borí rẹ o ẹ̀san ni a gbé ọ lòjà. Òjó lorúkọ mi ọmọ àbálábí tán ìjọ kí Jésù ti gbà mí ìjọ náà ni mo ti ṣoríire. Gba Jésù sínú ayé rẹ lónìí kọ́ mọ̀ bá kábàámọ̀. Ire o.